A kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èèyàn 5 péré ló lè bá igbákejì ààrẹ rìnrìn àjò. Mínísítà kọ̀ọ̀kan kò gbọdọ̀ lò ju ọkọ̀ 3 lọ mọ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti kéde àdínkù owó níná nínú ìṣàkóso rẹ̀ lẹ́yìn tó fi òfin de àwọn mínísítà ìpínlẹ̀ àti àwọn olórí ẹ̀ka ìjọba àpapọ̀ dín iye ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n ń gbé jáde ṣiṣẹ́ ìjọba sí 3. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà buwọ́lù fún àwọn akọ̀ròyìn ní Tinubu ní kò ní sí ààyè fún bíbuwọ́lù àìfikún ọkọ̀ fún àwọn mínísítà láti ṣiṣẹ́ ìjọba. Ìgbésẹ̀ yìí ló wáyé nítorí ìgbìyànjú ìjọba àpapọ̀ àti dín iye owó tí ìjọba ń ná lójoojúmọ́ kù. Bí ẹ bá gbàgbé, nínú oṣù kínní ọdún yìí ni ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ tó sì dín àwọn èèyàn tó ń bá rìnrìn àjò lọ sí òkè òkun sí 20 èèyàn láti 50. Ọ̀kan gbòógì nínú ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ni àṣẹ tó gbé síta nínú dídín èèyàn ọkọ̀ tí àwọn mínísítà àti olórí ẹ̀ka ìjọba ń gbé lọ síta. Ààrẹ ní 3 péré ni wọ́n ní àǹfààní láti gbé lọ sí ìrìn àjò tó ní í ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ tí wọn kò sì ní fi kún ohunkóhun o. Bákan náà ni ààrẹ gbé ìgbésẹ̀ ní ọ̀dọ̀ igbákejì ààrẹ tó sì jẹ́ pé èèyàn 5 ló tẹ̀lé igbákejì ààrẹ ìrìn àjò lọ sí ibikíbi lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jẹ́ 25 tó tẹ̀lé igbákejì lọ sí òkè òkun. Nínú àṣẹ tuntun yìí, ààrẹ Tinubu paláṣẹ fún gbogbo àwọn mínísítà àti àwọn olórí ẹ̀ka ìjọba àpapọ̀ láti dín àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣọ́ wọn sí 5. Ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ni yóò jẹ́ ọlọ́pàá 4 àti DSS 1. Ààrẹ ti pàṣẹ fún olùdámọ̀ràn fún ètò ààbò pé kó bá iléeṣẹ́ ológun àti ẹ̀ṣọ́ aláàbò sọ̀rọ̀ láti mọ ọ̀nà tí wọn yóò gbà dín ọkọ̀ ìwọ̀n-kọ̀ jáde kù. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa ń gbé ìgbésẹ̀ lórí àṣẹ yìí ní kíákíá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀.